àyà yẹn Quran chapter 2 verse 183 Suratul Baqarah ó ní yá ayyuhal ladhina amanu mú pé yín tẹ́ gbàgbọ́ lódodo kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Ǹjẹ́ Ramadan ìjọ tiẹ̀ wà? Ṣé àwẹ̀ wà àbí kò sí? Ṣé Islam ló mú àwẹ̀ wá àbí kò ṣe Islam? Ẹ jẹ́ ká jọ wò bí àwẹ̀ ṣe bẹ̀rẹ̀, báwọn mùsùlùmí ṣe àìjáàkì, báwọn Arab bá ṣe àìjáàkì àwẹ̀, òun ni à ń sọ yìí o. Ìran kọ̀ọ̀kan wá ń dìtámì àwọn kọ̀ọ̀kan pé báyìí láti ṣe ìrìn àjò gbèsè ayé wa, báyìí láti ṣe ìrìn àjò gbèsè wa, àwa nìkan là ń dìtámì ọ̀rọ̀ gbèsè ayé tiwa pẹ̀lú òfin àwọn ìran míì. Wáyìí tó jẹ́ wípé Saudi òun ni wọ́n ti ń dìtámì àwẹ̀, ibẹ̀ ni wọ́n ti dìtámì ìtúnu àwẹ̀, ibẹ̀ ni wọ́n ti dìtámì iléyá. Ìtẹ́fì mọ̀ pé ọ̀nà fi ń dìtámì gbogbo ẹ̀ ní o. Nínú Ramadan yìí ní ìsìn dámà gba Ramadan ọ̀pọ̀lọpọ̀ wọ́n làwọn lọ fún gúmúra lẹ́sìn. Nígbà tí Muhammad dé Madina ńgbà tán lè kó ní Maka pé kìnnìkan tó dé Madina, ó bá àwọn Jew, àwọn ìran Jew tó jẹ́ pé wọ́n dominate Israel, ó bá àwọn ìran yẹn tí wọ́n ti ń gba àwẹ̀. Àwọn tá a sí bẹ́ẹ̀ ńgbà tí wọ́n kó nǹkan wọn jọ, nígbà tí wọ́n sọ pé báyìí làwọn ṣe mọ̀ gbàwẹ̀ tí wọ́n lókè o. Mo challenge gbogbo wa, mo ní àwọn Muslims tó bá jẹ́ pé tí mo sọ yìí kò rí bẹ́ẹ̀, tẹ́ bá fẹ́ mọ̀ pé kìí ṣe Allah gan ló create àwẹ̀ fún wọn, àwọn náà create nǹkan wọn pé báyìí ní kìnnìkan. Ẹni kan mú jáde nínú Al-Qur'an, àyà Al-Qur'an tó sọ wípé àwẹ̀ Ramadan o, àwẹ̀ yìí o 30 days ni ẹ mú jáde fún nínú Qur'an. Ẹ rí wípé wo bí tẹ́ bá dé tí àwọn òyìnbó bá ṣe ń ṣòfin, ìyẹn àwọn British bí wọ́n bá ṣe ń ṣe òfin tí wọ́n pé pẹ̀lú English language pé báyìí ni àwọn Lárúbáwá ó kàńtà ẹ̀ pẹ̀lú pé báyìí ni. Islam táwa ń sọ yìí kó tó dé kó tó sọ lóko yẹn Islam, kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní ṣe, kí ṣẹ̀ríà òfin yẹn ó tó dé, òun ní gbogbo àgbáyé ìran kọ̀ọ̀kan ni wọ́n ti níwèé bí wọ́n ṣe ń gba àwẹ̀ láti ṣẹ́ra fún ìbá Olódùmarè sọ̀rọ̀. Lẹ́ẹ̀kejì tó wá lọ yẹn, ìgbà yẹn ni wọ́n wá perfect àwọn ṣẹ̀ríà lọ wọn, náà bẹ̀rẹ̀ sí ní mú àwọn òfin wọn pé ìgbà tá a ti wá sọ ní Islam báyìí, ó ti di tí àṣà Lárúbáwá, àṣà wa ti di Islam, báyìí ni òfin yóò ṣe máa lọ, báyìí ni ṣẹ̀ríà, bẹ́ẹ̀ eléyìí ni kìnnìkan báyìí, eléyìí ni kìnnìkan báyìí, eléyìí ni gbá báyìí. Ìgbà yẹn ni wọ́n wá mú Ramadan ni wọ́n wá mú wọ inú òfin wọn. Ìdí nìyẹn tí àwọn fi táàmù gbogbo ohun táwọn Lárúbáwá ń ṣe pátápátá, àwọn fi táàmù ẹ̀ ní Islam. Bí àwa Yorùbá bá ṣe táàmù gbogbo ohun táwa ń ṣe ní ìṣẹ̀ṣe. Ìran Yorùbáwùyí káàkiri àgbáyé, ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ńṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajínilọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà gbogbo, mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátá ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní àti máa gbọ́ mi ní àkókò yìí. Kí ni tí a jọ fẹ́ tún jọ yẹ̀wò? Mo fẹ́ ká dáhùn ìbéèrè yìí, ká jọ yànnàná ìbéèrè yìí. Ǹjẹ́ ààwẹ̀ ìyẹn Ramadan ǹjẹ́ Mùsùlùmí ló ní? Àkọ́kọ́. Ẹ̀kejì, bóò làwẹ̀ ṣe bẹ̀rẹ̀? Kí ló dé tí Ramadan tí ò fi ní nǹkan kan ṣe pẹ̀lú ọmọ Yorùbá? Ramadan ǹjẹ́ ó ní nǹkan kan ṣe pẹ̀lú ọmọ Yorùbá? Ǹjẹ́ àwọn Mùsùlùmí tí àwọn Lárúbáwá gan ló tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ gbígbà? Ṣáwọn gan náà bẹ̀rẹ̀ Ramadan? Tí mo fẹ́ ká jọ gbé yẹ̀wò nìyí. Wọ́n ti dá brain àwọn Africans rú jìnnà jù, ó ti pọ̀ jù. Ó fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan tá a bá ń gbọ́, a máa ṣe wá ní kàyéfì, a máa da ọpọlọ wa rú, a máa dàbí ẹni pé àbáwọn àwọn èyí wọ́n ń sọ àṣẹ ni. Islam tí àwọn Lárúbáwá tí wọ́n gbé wá, wọn ò gbé wá fún nǹkan kan ju àti eradicate culture àwọn ìran míì lọ.
gbogbo nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú ìran míì àwọn ó ṣe kí ni wọ́n eradicate ẹ̀ láti eradicate nǹkan yẹn wọ́n á wá fi tiwọn rọ́pò ìyí tí lárúbáwá wà fún nìyẹn. Just the way táwọn British náà àwọn òyìnbó aláwọ̀ funfun àwọn British tí wọ́n colonize wa just the way táwọn náà wá tí wọ́n sọ fún wa wípé èdè wa tá à ń sọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pé kò wà official láti lè báwọn èèyàn sọ̀rọ̀ just the way báwọn British náà ṣe wá tí wọ́n sọ fún wa wípé èdè wa tá à ń sọ̀rọ̀ yìí kò dáa tó kò wà fluent tó láti lè fi báwọn èèyàn communicate gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa wípé shirt and trouser òun láṣọ tó dáa jù láti máa wọ̀ lọ síbi iṣẹ́ tán fi àwọn àṣà títí wọn tí wọ́n fi replace àwọn àṣà àti ṣe títí wa gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe fi Ramadan ni wọ́n ṣe fi replace àṣà àti ìṣe wa bẹ́ẹ̀ náà káàkiri ayé ẹ rí wípé wo bí tẹ́ bá dé tí àwọn òyìnbó bá ṣe ń ṣòfin ìyẹn àwọn British bí wọ́n bá ṣe ń ṣe òfin tí wọ́n pé pẹ̀lú English language pé báyìí ni báyìí ni báyìí ni àwọn lárúbáwá ò kàńtà ẹ̀ pẹ̀lú pé báyìí ni báyìí ni báyìí ni wọ́n wá fẹ́ pín sí méjì tí òyìnbó bá sọ pé nǹkan báyìí àwọn lárúbáwá tàgẹ̀ as Christianity pé àwọn òyìnbó yẹn àwọn Christianity ni wọ́n ní pé kò dáa fún ìran lárúbáwá kò dáa fún anything Arabic wọ́n wá bring tí wọ́n jáde ìdí nìyẹn tí àwọn fi táàmù gbogbo táwọn lárúbáwá ń ṣe pátápátá àwọn fi táàmù ẹ̀ ní Islam bí àwa Yorùbá bá ṣe táàmù gbogbo táwa ń ṣe ní ìṣẹ̀ṣe bá ṣe táàmù culture tiwa ìrìn àjò tiwa gbogbo nǹkan tiwa báwa ṣe táàmù ẹ̀ ní ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ làwọn lárúbáwá náà táàmù gbogbo táwọn náà ń ṣe gẹ́gẹ́ bí Islam. Now àwọn wá gbé culture tiwọn yẹn wọ́n gbé Islam tiwọn yẹn wá wọ́n fi replace ìṣẹ̀ṣe tiwa ibẹ̀ yẹn gẹ́gẹ́ kọ́ là ń lọ that is a topic for another day. Ibi tá à ń lọ lónìí ni Ramadan torí àwẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ nísìn àwọn ọ̀kadù à ń gbàwẹ̀ àwọn mùsùlùmí gbàwẹ̀ o. Let us analyse Islam Ramadan. Ǹjẹ́ Ramadan ìjọ tiẹ̀ wà? Ṣé àwẹ̀ wà àbí kò sí? Ṣé Islam ló mú àwẹ̀ wá àbí kò ṣe Islam? Ẹ jẹ́ ká jọ wò. Àkọ́kọ́ Islam kọ́ ló mú àwẹ̀ wá. Ramadan pé wọ́n ń gbàwẹ̀ èdè òun ni àfi ń pè ní àwẹ̀. Kí ni tá à ń pè ní àwẹ̀? Bó ló ṣe bẹ̀rẹ̀ nínú Islam? Kí Muhammad ó tó dé kí wọ́n tó bí Muhammad rárá kí Islam kí àwọn lárúbáwá kan tó pe culture wọn ní Islam kí wọ́n tó compound the culture wọn pé culture wa yìí o àṣà àti ìṣe wa yìí o Islam ni ó mọ jẹ́ torí pé Muhammad ló sọ ló kọ Islam. Arab culture wọ́n kàn ń ṣe tiwọn náà ni ìgbà tí Muhammad dé tán bẹ̀rẹ̀ sí ní jà tán ṣe kíní kan ni wọ́n pè ní Islam. Now Islam táwa ń sọ yìí kó tó dé kó tó sọ lóko yẹn Islam kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní ṣe kí ṣẹ̀ríà òfin yẹn ó tó dé òun ní gbogbo àgbáyé ìran kọ̀ọ̀kan ni wọ́n ti níwèé bí wọ́n ṣe ń gba ààwẹ̀ láti ṣẹ́ra fún ìbá Olódùmarè sọ̀rọ̀ lọ́dọ̀ tí wàá ń bí Olódùmarè tí ìran kọ̀ọ̀kan kálukú wọn ti ń bá adẹ́dà ṣẹ̀dá wọn tó jẹ́ pé wọ́n gbàgbọ́ ní ìran kọ̀ọ̀kan wọn náà ti ń bá a sọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ bá a sọ̀rọ̀ wọ́n ní bí kálukú ṣe ń ṣe ìṣera títí wọn. Nígbà tí Muhammad tó dé ó lọ sí Madina nígbà tí wọ́n lé kúrò ní Maka bí àwẹ̀ ṣe bẹ̀rẹ̀ báwọn mùsùlùmí ṣe àìjáàkì báwọn Arab bá ṣe àìjáàkì àwẹ̀ òun ni à ń sọ yìí o. Nígbà tí Muhammad dé Madina nígbà tán lé kúrò ní Maka pé kìnnìkan tó dé Madina ó bá àwọn Jew àwọn ìran Jew tó jẹ́ pé wọ́n dominate Israel ó bá àwọn ìran yẹn tí wọ́n ti ń gba àwẹ̀ tí wọ́n máa ń gba àwẹ̀ láti fi fún àwọn láwọn sacred days kan láti fi bá
Jehovah wọn sọ̀rọ̀, láti fi wà ní ìṣẹ́ra ìmọ́tótó pẹ̀lú spirituality wọn, pẹ̀lú ẹ̀mí ẹ̀. Wọ́n gbìyànjú láti máa ṣẹ́ra láwọn time kan láti lè believe pé àwọn wà clean, láti lè fi bá adẹ́dàá wọn sọ̀rọ̀ fún ìmísí, to get pure knowledge, pure message láti ọ̀dọ̀ adẹ́dàá ṣẹ̀dá wọn. Muhammad wá bá àwọn Jew tí wọ́n ń gba àwẹ̀ bẹ́ẹ̀. Ó wá gbogbo ìgbà tá à ń sọ yẹn, àwọn ìran lárúbáwá àwọn náà ní báwọn náà ṣe ń àwọn Mákà wọ́n ní báwọn náà ṣe máa ń ṣe ìṣẹ́ra láti bá Allah sọ̀rọ̀, torí pé Allah ti exist kí wọ́n tó sọ ní Islam. Muhammad wá pa àwọn tí wọ́n jọ lọ sí Madina, àwọn ọmọlẹ́yìn ẹ̀, àwọn sàhábà rẹ̀, ó pa àwọn láṣẹ pé àwẹ̀ táwọn Júù yìí ń gbà bọ́n ṣe ń gbàwẹ̀ o, káwọn náà máa gbà, pé ó dáa púpọ̀ káwọn náà máa ṣe. Làwọn náà bá bẹ̀rẹ̀ sí ní ṣe báwọn Júù ṣe ń ṣe. Àmọ́ because of the instinct of the Arabs, instinct tí Muhammad gbé wá lórí pé gbogbo ibi tó bá ti dé wọ́n fẹ́ dominate ibẹ̀, gbogbo ibi tó bá ti dé wọ́n fẹ́ gba gbogbo nǹkan tó jẹ́ tiwọn, wọ́n fẹ́ fi gbogbo nǹkan tó jẹ́ ti tàwọn yẹn wọ́n fẹ́ parẹ́, kán fi ti tiwọn kán fi replace ẹ̀. Wọ́n wá ń gba àwẹ̀ yẹn díẹ̀díẹ̀ báwọn Júù náà ṣe ń gbà bọ́n ṣe ń ṣe. Ó wá di wípé wọ́n ti fara nu àwọn Jews, àwọn Medina wọ́n gbà wọ́n lọ́wọ́ tẹsẹ̀, àwọn Jew wọ́n gba Muhammad lọ́wọ́ tẹsẹ̀, wọ́n ti bá wọn jẹ, wọ́n ti bá wọn mu, wọ́n ti bá wọn ṣe. Muhammad kó tó di pé wá ṣe hijra àkọ́kọ́ lọ sí Maka tí wọ́n gbà láàyè láti wọ Maka padà. Hijra ẹlẹ́ẹ̀kejì, which is second AH 2 AH, that is after Hijri, lẹ́yìn ìgbà tí Muhammad ṣe hijra ẹlẹ́ẹ̀kejì tó lọ sí Maka tí wọ́n lọ rọkìríkà gbogbo Kaaba lẹ́yìn tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ kí wọ́n tó sọ ní Islam náà. Ẹlẹ́ẹ̀kejì tó wá lọ yẹn, ìgbà yẹn ni wọ́n wá perfect àwọn ṣẹ̀ríà lọ wọn, náà bẹ̀rẹ̀ sí ní mú àwọn òfin wọn pé ìgbà tá ti wá sọ ní Islam báyìí, ó ti di tí àṣà lárúbáwá, àṣà wa ti di Islam, báyìí ni òfin yóò ṣe máa lọ, báyìí ni ṣẹ̀ríà, bẹ́ẹ̀ eléyìí ni kinní kan báyìí, eléyìí ni kinní kan báyìí, eléyìí ni gbá báyìí. Ìgbà yẹn ni wọ́n wá mú Ramadan, ni wọ́n wá mú wọ inú òfin wọn. Ìgbà yẹn ni wọ́n mú Ramadan wọnú òfin wọn pé láti òní lọ a bẹ̀rẹ̀ sí ní máa gba ààwẹ̀, Ramadan ó di òfin nílẹ̀ lárúbáwá. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tàn káàkiri. Now àyá Kùránì kan tẹ́ fi wọ́n wípé àwọn ìran kan, pé gbogbo ìran pátápátá ló ní bí wọ́n ṣe ń ṣe ìṣẹ́ra kí àwẹ̀ tó, kí ráyè àwọn mùsùlùmí, kí àwọn kan tó àìjákẹ̀, kí Islam tó àìjákẹ̀, kan tó wá sọ di títí wọ́n pé àwọn làwọn ní Ramadan, táwọn wá fún ní ọjọ́ táwọn mọ̀ gbà pókè o 30 days làwẹ̀ tí wọ́n o, oyè ọjọ́ báyìí làwọn mọ̀ gbà tí wọ́n o, ìgbà báyìí làwọn mọ̀ gbàwẹ̀ tí wọ́n tán fún lóṣù tí wọ́n pé oṣù Ramadan, wọ́n wá sọ ní oṣù, ó kọ oṣù yẹn pé Ramadan. Kò ní ọjọ́ pé oyè ọjọ́ báyìí náà ìran kọ̀ọ̀kan kálukú ló specify kan, ọjọ́ báyìí ní kinní kan, ọjọ́ báyìí ní kinní kan. Gẹ́gẹ́ bí pé nílẹ̀ Yorùbá, àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí fàpẹ̀rẹ̀ tẹ́ bá wọ gbódù, wọ́n á sọ fún yín pé gbódù tẹ̀wọ̀ yẹn tó bá jọ́jọ́ mẹ́ta ni, ọjọ́ mẹ́ta yẹn fi wà ní ìṣẹ́ra, ẹ̀ ní súnmọ́bìnrin, ẹ̀ ní ìṣẹ́ra tá ìwà yẹn, ààwẹ̀ nìyẹn, à ń gbà àwẹ̀ ó nìyẹn. So ìgbà míì ó lè jọ́jọ́ mẹ́ta lẹ́fà ní gbódù, ó lè jọ́jọ́ méje, gbogbo ọjọ́ méje yẹn ẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú obìnrin. Kódà normal food tẹ́ ń jẹ kọ́ lẹ́yìn ẹ̀ máa jẹ bẹ́ẹ̀ torí pé àwọn kankan wà, there are some sacred things tẹ́ mọ̀ ṣe láti get closer pẹ̀lú Olódùmarè, láti súnmọ́ Olódùmarè, láti súnmọ́ adẹ́dàá ṣẹ̀dá yín, láti connect spiritually. So àwọn kankan wà tẹ́ gbọ́dọ̀ sá fún, àsìkò táwọn gbọ́dọ̀ yẹn ẹ̀ ní ṣe àwọn nǹkan yẹn. Ẹ rí pé àwọn ọba wa tí wọ́n bá fẹ́ jọba, àsìkò tó bá fẹ́ jọba wọ́n ní wọ́n wọ ìgbélé, ìyẹn ni pé wọ́n wà ní ìpèbí tán wà yẹn, wọn ò lè súnmọ́bìnrin, wọn ò lè ṣe nǹkan kan pẹ̀lú obìnrin láwọn àsìkò yẹn.
àfi tí wọ́n bá parí process àwọn nǹkan tí wọ́n ń ṣe yẹn. Àwọn nǹkan yìí ló ti exist lágbàáyé tí ìran kọ̀ọ̀kan ní bí wọ́n ṣe ń ṣe tiwọn, kí àwọn lárúbáwá ó tó wá sọ tiwọn ní Islam, kí wọ́n tó máa fi Islam yẹn da gbogbo ayé rú, kán tó máa fi gba gbogbo nǹkan tí ṣe tàwọn ìran míì. Àyá Quran yẹn tó jẹ́ Quran chapter 2 verse 183, àyá yẹn tẹ́ bá kà yóò fún yín understanding wípé àwẹ̀ ó ti exist kí Muhammad tó dé, torí káwọn náà wọ́n perfect ẹ̀ sínú ìwé wọn. Àyá yẹn Quran chapter 2 verse 183 Suratu Baqarah, ó ní yá ayyuhal ladhina amanu mú pé yín tẹ́ gbàgbọ́ lódodo, kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Ó ní mo pè yín tẹ́ gbàgbọ́ lódodo, a ti ṣe àwẹ̀ gbígbà, kutiba alaykumus siyam, a ti ṣe àwẹ̀ gbígbà ní ọ̀ranyàn fún yín. Kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum, kama gẹ́gẹ́ bí kutiba, gẹ́gẹ́ bí a ṣe ṣe ní ọ̀ranyàn, kama kutiba alal ladhina min qablikum, gẹ́gẹ́ bá a ṣe ṣe ní ọ̀ranyàn fún àwọn tó síwájú yín, àwọn tí wọ́n ti wá kẹ́yìn ó tó wá, àwọn tí wọ́n ti ń bẹ kẹ́yìn ó tó mọ̀ bẹ, àwọn tí wọ́n ti exist kẹ́yìn ó tó mọ̀ exist. Báwọn náà ṣe ń gbàwẹ̀ ńgbà náà, báwọn náà ṣe ń gbà àṣẹ lọ́ranyàn, bẹ́ẹ̀ bá ṣe sọ lọ́ranyàn fáwọn tó síwájú yín, la'allakum tattaqun, ká lè bá àmẹ́ni tí ó páyà nínú yín. Now tẹ́ bá wo twist àyà yẹn, ẹ bá gbàgbé wípé Al-Quran ọ̀rọ̀ Muhammad ni, ọ̀rọ̀ táwọn tí Muhammad sọ, ìmísí tó lò ń gbà ó ló ń kọ kalẹ̀, tí àwọn èèyàn rẹ̀ kọ kalẹ̀. Ẹ̀yìn ìgbà tí Muhammad sì lọ tán, tí Muhammad papòdà tán, òun ni wọ́n kó Quran jọ. Now dandan ni ká perfect àwọn ọ̀rọ̀ yẹn, nígbà tẹ́ ti mọ̀ káwọn kan ti ń ṣe káwọn tó dé, kí Islam kan tó sọ títí wọn ní Islam, dandan ni ká perfect ẹ̀. Wọ́n perfect ẹ̀ pé tọ̀ gẹ́gẹ́ báwọn tó wá sí àwọn tó a pàdé, àwọn tá a rí, àwọn tá a ti mọ̀, gẹ́gẹ́ báwọn náà ti ṣe ń gbà àwẹ̀ yẹn tẹ́lẹ̀ o, ẹ̀yin náà ẹ máa gbà á. Ṣẹ̀dẹ̀ wọ́n pé tó bá ti pè ní òfin ni, so ṣẹ̀ríà òfin lárúbáwá ni, wọ́n wá sọ fún àwọn lárúbáwá náà pé nínú òfin wa ni pé gẹ́gẹ́ báwọn kan ti ń gbà tẹ́lẹ̀, nínú òfin tiwa náà ni pé ẹ̀yin náà gbọ́dọ̀ máa gbà àwẹ̀ yẹn. Ẹ lè báwọn dispute lárúbáwá lónìí. Now báwo wá ní nǹkan yẹn, báwo ló ṣe wá jẹ́ ọ̀ranyàn fún àwa Yorùbá tí constitution yẹn tí èṣe títí wa, àwa tá a sí mẹ́ngbà tí wọ́n kó nǹkan wọn jọ, nígbà tí wọ́n sọ pé báyìí làwọn ṣe mọ̀ gbàwẹ̀ tí wọ́n lókè o. Mo challenge gbogbo wa, mo ní àwọn Muslims tó bá jẹ́ pé tí mo sọ yìí kò rí bẹ́ẹ̀, tẹ́ bá fẹ́ mọ̀ pé kì í ṣe Allah gan ló kírètì àwẹ̀ fún wọn, àwọn náà kírètì nǹkan wọn pé báyìí ní kìnnìkan, ẹnìkan mú jáde nínú Al-Quran, àyá Al-Quran tó sọ wípé àwẹ̀ Ramadan o, àwẹ̀ yìí o 30 days ni, ẹ mú jáde fún mi nínú Quran, àbí Quran lè sáà pè ní ọ̀rọ̀ Allah, ó yẹ ẹ mú jáde nínú Al-Quran pé àwẹ̀ gbígbà Ramadan o, a ṣe ní ọ̀ranyàn fún gbogbo ẹ̀yin mùsùlùmí o fún ọgbọ̀n ọjọ́ 30 days. Ẹ mú jáde. Kálukú ló ń ṣe òfin ìlú ẹ̀, kálukú ló ń ṣe òfin bí ìletò wọn ṣe rí. Kí Islam tó wá dé yẹn, káwọn wọn tó mọ̀ sọ tí wọ́n ní Islam ní ìran Yorùbá náà ti yẹ, làwọn náà ti ń ṣe ìṣẹ́ra títí wa. Àwa pé ìṣẹ́ra títí wa yẹn, báwọn bàbá tí wá ṣe gbé ìṣẹ́ra tí wọ́n kalẹ̀ pé ẹ má ṣe báyìí láwọn àsìkò báyìí, láwọn àsìkò báyìí ẹ má yẹra fún nǹkan báyìí, ẹ má súnmọ́ obìnrin nígbà báyìí, ẹ má ṣe pé tẹ́ bá lo ọṣẹ míì gan náà ní ẹ lò kàn fún ìwòsàn ara, àbí wọ́n sọ fún pé tẹ́ bá lo nǹkan kan fún odidi ọjọ́ báyìí, ẹ má súnmọ́ obìnrin, nǹkan kan báyìí, ẹ má ṣe nǹkan báyìí, ẹ má jẹ nǹkan báyìí, ẹ má ṣe kíní kan báyìí. Báwọn bàbá tí wá ṣe gbé tiwa kalẹ̀ nìyẹn. Ìlànà báwọn bàbá tí wá ṣe gbé tiwa kalẹ̀ yẹn, òfin títí wa náà nìyẹn nílẹ̀ Yorùbá. Àwa wá tá dànù, wá ní òwúlò, wá ní òdá. Àwa ní tàwọn ìran míì yẹn, òun làwa wá gbé karí. Wáyìí tó jẹ́ wípé Saudi òun ni wọ́n ti ń dìtámì ààwẹ̀, ibẹ̀ ni wọ́n ti dìtámì ìtúnu ààwẹ̀, ibẹ̀ ni wọ́n ti dìtámì iléyá. Ìtẹ́fì mọ̀ pé ọ̀nà fi ń dìtámì gbogbo ẹ̀ ní o, nínú Ramadan yìí ní ìsìn tẹ́mà gba Ramadan, ọ̀pọ̀lọpọ̀ wọ́n làwọn lọ fún Umrah lesser hajj. Nǹkan ti ṣe ọmọ Yorùbá ti pẹ́.
umra tí wọ́n ń lọ, ara àwọn iṣẹ́ tí àwọn Lárúbáwá gbé kalẹ̀ láti máa fi ṣe cleansing ara wọn nígbà táwọn bá ń ṣe Ramadan wọn tí wọ́n gbé kalẹ̀ fúnra wọn, òfin tó gbé kalẹ̀ fúnra wọn. Wọ́n fi create a business pé àwọn èèyàn lè máa wá sí Mẹ́kà yẹn o látún ti máa pawó wá fún wọn. Nísìnyí àwọn èèyàn ti lọ fún umra báyìí, lesser hajj umra tí wọ́n ti lọ pawó fún àwọn Lárúbáwá. Ilẹ̀ Lárúbáwá, Saudi, òní ó determine ìtúnu àwẹ̀, torí pé àwọn ni wọ́n determine táìmù tẹ́lẹ̀ wá fún umra yẹn. Inú Ramadan dẹ̀ ni wọ́n lọ fún umra yẹn. Àwọn ni wọ́n determine ọdún léyà, àwọn ni wọ́n determine pé ìgbà báyìí sí ìgbà báyìí ó lẹ́wà sí hajj. Ìparí iṣẹ́ hajj wọn ò ní léyà. So wọ́n ti determine ìgbà ní ọdún tẹ́wà síbẹ̀ fún hajj. Bó ṣe jẹ́ pé àwọn British àwọn náà determine pé àsìkò báyìí sí àsìkò báyìí o, òun ni holiday fún Christmas, àwọn ó ṣe Christmas nígbà báyìí. Gbogbo ìran kọ̀ọ̀kan wá ń determine àwọn kọ̀ọ̀kan pé báyìí láti ṣe ìrìn àjò ìgbésí ayé wa, báyìí láti ṣe ìrìn àjò ìgbésí wa, àwa nìkan là ń determine ọ̀rọ̀ ìgbésí ayé tiwa pẹ̀lú òfin àwọn ìran míì. Láti jẹ́ kẹ́ mọ̀ pé Ramadan kò ní ìwúlò kankan lára yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Kò ní ìwúlò kankan lára yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Over 30 something years làwọn fi gbà àwẹ̀. A dẹ̀ rí àṣírí tó wà ń bẹ̀. So kò ní ìwúlò kankan, kò ní nǹkan kan tí ó ṣe fún yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, kò ní àgbéga kan tí ó ṣe lára yín. Ìtí wọ́n ṣe ni pé ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́n Islam wọn kiri, ńgbà tí wọ́n ṣòfin wọn tán ṣòfin ṣẹ̀ríà wọn pé báwọn làwọn ṣe máa ṣe kan, wọ́n wò pé báwo làwọn ó ṣe fọ́n kìíní ìkárí ayé. So gbogbo ìlú tí wọ́n bá dé, wọ́n ń tẹ̀ láti dominate, wọ́n á fi tí wọ́n á fi replace ti yín. Ìdí tó fi hajj tó fi replace gbódù nìyẹn. Wọ́n fi àwẹ̀ tí wọ́n fi replace ìṣẹ́ra tàwa Yorùbá. Wọ́n fi àwọn aṣọ wọ́n fi replace àwọn aṣọ àwa Yorùbá. Lónìí báyìí ní ìsìn tẹ́ẹ̀pì wọ́n tó bá ń ṣiṣẹ́ ń bank tó bá ti lè wọ suit kó wọ shirt and trouser ó lè ṣiṣẹ́ ń bank. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ wọ́n wá mú aṣọ títí wa, àwọn nǹkan tiwa wọ́n wá sọ di ọjọ́ Friday nìkan pé cultural day. Cultural day. Àwọn British dẹ̀ ní tí wọ́n mú nǹkan yìí wá, mi ìrìjọ́ kan tí British múra bí mo ṣe múra yìí kí láwọn lọ síbi iṣẹ́ no. Súùtù bọ́ lọ wedding súùtù ni, bọ́ lọ bí kó mọ súùtù ni, bọ́ lọ bí gbá súùtù ni, shirt and trouser ni. Àwa nìkan la station ara wa sí wípé native is only for events. Pé afẹ́ lòde kó mọ̀ nìkan ni native wà fún afẹ́fẹ́ lòde. Tẹ́ pé tẹ́ bá múra báyìí tẹ́ bá débi iṣẹ́ tẹ́ bá lọ bí iṣẹ́ wọn ni ẹ̀ ń lòde ni. Àti wá station brain wa wọ́n ti da brain wa rú débi pé àwa ní value nǹkan kan wà ní value mọ́. Tẹ́ bá múra mo ṣe múra yìí ní ìsìn tẹ́ bá wọ ọ́fíìsì ẹ mọ̀ gbọ́ ẹ̀ ń lòde ni. Ẹ̀sẹ̀ amúra bẹ́ẹ̀ ni tí ń lọ dé kó mọ báyà bí ń lọ sí ibi wẹ́ẹ̀dì báyìí. Ṣùgbọ́n tẹ́ bá wọ shirt and trouser abẹ́wọ̀ suit tẹ́ bá débi iṣẹ́ wọn ni it's going to work ó lọ bí iṣẹ́ ni. Africans we need to wake up. Ọmọ Yorùbá a ní láti jí. We have the best culture, we have the best dressings, we have gbogbo nǹkan wa pátápátá òun ló dáa. A dẹ̀ dá gbogbo nǹkan tó dáa yẹn nù wọ́n dẹ̀ gbé padà lé wa lọ́wọ́. Ìtẹ́ fi mọ̀ pé Ramadan tá à ń sọ̀rọ̀ rẹ̀ it is something tí wọ́n kójọ fún ara wọn táwọn kankan kójọ tó jókòó sábẹ́ igi kan tó ní báyìí láṣẹ sòfin báyìí láṣẹ sòfin báyìí kán máa gbà lóyún ọjọ́ báyìí ẹ jẹ́ kán máa gbà lọ́jọ́ báyìí ẹ jẹ́ kán máa gbà ní táìmù báyìí sí táìmù báyìí ẹ jẹ́ kán máa gbà nígbà báyìí sí gbà báyìí. Ìtẹ́ mọ̀ pé nínú òfin ṣẹ̀ríà tí ò sí nínú kíná tí pé nínú òfin ṣẹ̀ríà tó ní pé Ramadan it is exclusive for everybody àmọ́ wọ́n yọ̀ǹda àwọn kan láti má gba àwẹ̀. Àwọn wo ni wọ́n yọ̀ǹda? Wọ́n lẹ́ni tí ó bá ń sick tí ara rẹ̀ ò gbé pé kó má lè jẹun wọ́n yọ̀ǹda rẹ̀ pé kó má gba àwẹ̀. Obìnrin tó lóyún sínú tó jáláboyún ṣẹ̀ríà yọ̀ǹda rẹ̀ láti má gba àwẹ̀. Arúgbó tó ti dàgbà arúgbó kùjọkùjọ tó jẹ́ pé àgbàlagbà ni wọ́n lè fún jẹ́ ṣeré wọ́n ní má gba àwẹ̀. Àti ẹni tó ní gángan ẹni tó yẹ pé ọpọlọ rẹ̀ ò pé kò wà in the right mental state wọ́n ní kó má gba àwẹ̀. Tó
tó bá ṣe pé àwẹ̀ gbígbà ọ̀ranyàn ni àyìn àwẹ̀ àwọn Ramadan àtàwọn àwọn lárúbáwá yìí tó jẹ́ ọ̀ranyàn ni, àbí tó bá jẹ́ pé Olódùmarè òun ló ṣe àwẹ̀ lọ́ranyàn fáwa Yorùbá tó ṣe lọ́ranyàn ló wà nínú ògbìfà àtijọ́ táwọn bàbá wa ti ń bẹ láti máa gbàwẹ̀ yẹn, àtàyé àwọn babalábàbá wa Oòduà Ọ̀rúnmìlà ìgangan láti máa gba irú àwẹ̀ tí wọ́n ń gbà yìí lẹ́ Yorùbá láti máa gbà á. Ṣùgbọ́n gbà tí àwọn lábáwá gbé nǹkan wọn dé tó ń gbé wá làwọn náà bẹ̀rẹ̀ sí nígbà ọdún wo ni wọ́n á gbé Islam délẹ̀ Yorùbá tó wá jẹ́ pé Yorùbá wa ń gba àwẹ̀ lárúbáwá. Ẹ já ronú ká mọ̀ tá à ń ṣe.